Ẹ kú dédé wòyí o níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé. SOKOTI alágbẹ̀dẹ ọ̀run kan náà ni o. Mo kí yín, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà. Mo kí àwọn tí wọ́n wà ní diaspora, mo dẹ̀ kí àwọn èèyàn tó wà ní ilẹ̀ Yorùbá àti Nàìjíríà. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni wọ́n ń pè ní ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹ̀tọ́ ọmọnìyàn ni àkọlé fídíò tí mo fẹ́ ṣe lénìí. Inú mi dùn pé àwọn Yorùbá gbà pé kinní kan ń bẹ tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ohun tí wọ́n ń pè ní ẹ̀tọ́ ọmọ ènìyàn ni tó bá rí pé tí wọ́n bá rí lọ́kàn ara rẹ pé nǹkan báyìí ló yẹ mí, nǹkan báyìí ló yẹ kí n ṣe. Ẹ rí wípé tí orí bá ń fọ́ ẹlòmíì tó bá lo panadol ẹyọ kan, kí panadol yẹn ó tó dipò dissolve, orí fífọ́ ẹ̀ ti lọ. Tí ẹlòmíì torí bá ń fọ́ tó bá lo panadol mẹ́wàá, orí yẹn ó máa pọ̀ sí ni, orí fífọ́ yẹn yóò máa pọ̀ sí ni. Tó túmọ̀ sí wípé n tó tún bá kálukú lára mu ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ó lè mu ìgò ọtí 4-5, ṣùgbọ́n ẹlòmíì kò lè mu ẹyọ kan. Èmi mo fi Ọlọ́run búra, Smirnoff tó jẹ́ ìkíní àwọn obìnrin tán máa ń mu yẹn, ìgò rẹ̀ kékeré tí mo bá mu, mo fi Ọlọ́run Elédùmarè búra, wọn ò bá mi wa mọ́tò mi kúrò ní ibi tí mo wà ní mi ì lè wa mọ́tò, mi ì lè rìnà wa mọ́tò. Àwọn èèyàn kan á dẹ̀, àwọn obìnrin míì, mo ti ní àǹfààní àti rí obìnrin kan bí tá a jọ jókòó tó dẹ̀ mu ìgò ńláńlá yẹn tó dẹ̀ mu mẹ́ta. In fact, tó bá jẹ́ pé ọmọbìnrin náà mo fẹ́ toast ẹ̀rú ìjọ yẹn ni, mi ì ní lè toast ẹ̀ mọ́ pẹ̀lú tí mo ti rí tó ṣe yẹn, tó ló bà mí lẹ́rù, ó jọ bígbà tí èèyàn mu drug lójú mi. Ẹ̀tọ́ ọmọnìyàn. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé àwọn diaspora ni mo fẹ́ kí ọ̀rọ̀ yìí, mo fẹ́ kí wọ́n bá mi listen sọ̀rọ̀ yìí dáadáa. Àwọn èèyàn kan rí fìlà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí mi. Ṣé ẹ mọ reason tí mo fi dé? Èmi kì í yọ ọjọ́ yọ. Èmi ò sí nínú àwọn kan tán wà ní Yorùbá Nation tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ míì bí mi náà ni wọ́n. Tó jẹ́ wípé ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ fún yín, ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe nílé wọn. Tèmi náà bá ń sọ ọ̀tọ̀ nǹkan kan fún yín, tí mo bá ń ṣe nǹkan míì nínú ilé mi, ẹ lè mọ, ẹ dẹ̀ máa kówó fún mi. Ẹ máa kówó fún mi torí àwọn èèyàn máa ń send owó sí mi dáadáa. Èkejì ni wípé ẹ̀yin ará diaspora, ẹ̀yin ni ẹ máa ń preach ẹ̀tọ́ ọmọnìyàn jù. Ó túmọ̀ sí pé system work níbi tẹ́ ẹ wà yẹn. Ṣùgbọ́n àwọn kan máa ń wò pé gbogbo tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ló yẹ kó máa ṣẹlẹ̀ ń bí ẹ̀rọ̀ǹgì. Ẹ̀rọ̀ǹgì gan ni o. Ẹ̀yin lè wà nínú AC 24 hours. Ẹni tó ń tinú òrùn bọ̀, tó jẹ́ pé bó ṣe tinú òrùn yẹn náà dé, bóyá lójókòó tó wá ṣerú nǹkan tí mò ń ṣe yìí, tí ọpọlọ rẹ̀ sì ń gbóná. Ìwọ tó kú lára ẹ̀ sínú AC for 24 hours. Ẹ rí i pé tí ó jáde lẹ́nu ẹnì kọ̀ọ̀kan yóò yàtọ̀. So ẹ má kọ́kọ́ máa fi ntẹ̀yìn bá rò tàbí ìwà àti ìṣe yín ní ẹ ní ọ̀hún yẹn, ẹ má máa fi dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà mọ́. Àwọn kan rí fìlà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú, wọ́n bẹ̀rẹ̀ sí ní complain. Ẹ dákun, owó ara mi ni mo fi ra fìlà, orí ara mi ni mo dé fìlà sí, kí ni problem ìgbésí ayé ẹ̀? Kì í ṣe pé ń ṣe ló send owó fìlà fún mi tí mo wá lọ fi gbé fìlà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sórí. Àwọn tó bá mọ̀ mí dáadáa, ó yẹ kí wọ́n ó ti lè rò pé SOKOTI ò fẹ́ farapa mọ́
mi ò kí ń fẹ́ bóun ni mo ṣe fẹ́ farapamọ́ àwọn èèyàn ń fún mi lówó dáadáa àwọn èèyàn ń sẹ́ndì owó sí mi ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo dẹ̀ ń sọ fún yín ṣé tó bá ṣe alátẹnujẹ lèmi ṣé mi ní máa wá irọ́ pa fún yín kẹ́ ẹ lè mọ̀ pé mo sì ń sọ̀pọ́ọ̀tì Yorùbá Nation kẹ́ ẹ lè máa sẹ́ndì owó tẹ̀ ń sẹ́ndì fún mi ṣé mi wàá mọ̀ pé tí n bá ti sọ nǹkan kan tó sọ̀pọ́ọ̀tì Yorùbá Nation mọ́ ń sìn ṣé orí mi wá dàrú mi mọ̀ pé àwọn tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń sẹ́ndì owó yẹn wọn ò ní sẹ́ndì mọ́ bí mo ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní sẹ́ndì mọ́ bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ mọ̀ pé ibi tí mo tún change sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò sẹ́ndì owó sí mi rí tí nǹkan tí mò ń sọ yìí tó ń bá ọkàn tí wọ́n dọ́gba wọ́n á sẹ́ndì owó sí mi. Ọlọ́run Elédùmarè gbọ́ mo fi àlùkùránì búra ẹnìkan sẹ́ndì owó sí mi lánàá láftà tó wo fídíò tí ẹ̀yin kan wò tẹ̀ ń complain lórí yẹn in fact ó ṣeé ṣe tí n bá rí pé kìnìún yóò ní gùn jù nítorí mi fẹ́ kó gùn rárá mi fẹ́ kó kọjá 10 minutes ó ṣeé ṣe tí n bá rí pé kò ní gùn jù ó ṣeé ṣe kí n play voice ẹnìkan for àti ẹnìkan against pé mo tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu ẹnìkan for pé mo tẹ̀lé Bọ́lá ìdùnnú pé mo tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu ẹni tó sẹ́ndì owó sí mi lánàá ó ti máa ń bá mi sọ̀rọ̀ ti pé ara Yorùbá Nation ni kò sí fídíò tí mo ṣe tí ò ní pè mí bá mi sọ̀rọ̀ pé báyìí tó dẹ̀ tó máa fún ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ míì tí mo tó ń sọ nínú àwọn nǹkan tó bá mi sọ màá tún rí lò nínú next video tí mo fẹ́ ṣe kẹ́ ẹ lè mọ ibi tí ẹni láàrí dé ṣùgbọ́n wọn ò sẹ́ndì owó sí mi rí ẹni yẹn ò sẹ́ndì owó sí mi rí for the first time lánàá ó dẹ̀ sẹ́ndì owó sí mi kí ẹni yẹn ó lè bá a mọ̀ pé òun ni kódà 20,000 lọ sẹ́ndì sí mi lánàá so mi ò wá sọ eléyìí nítorí pé mo fẹ́ kẹ́yìn èèyàn tó máa sẹ́ndì owó fẹ̀kàn tẹ́lẹ̀ ẹni tí ó sẹ́ndì ẹni tí ò ní sẹ́ndì ìgbà tí mo ń pariwo fún Yorùbá Nation àwọn tí ò sẹ́ndì ìgbà tí mi ò bá pariwo fún Yorùbá Nation mọ́ àwọn tí ó sẹ́ndì so o ò sẹ́ndì o tàbí inú ẹ ò dùn sí mi mọ́ o kò fẹ́ fi gbogbo ara ní mínì ó kàn jẹ́ pé àwọn èèyàn kan wà in diaspora yẹn tó jẹ́ pé kódà tán bá bú mi màá tó fi sùúrù sọ̀rọ̀ wọn fún wọn ni torí mo mọ̀ pé kì í ṣe pé nítorí pé bóyá wọ́n ń sẹ́ndì owó ẹni tí ò sẹ́ndì owó rí sí mi wà nínú àwọn tí mò ń sọ yìí o ṣùgbọ́n nínú àwọn àgbékalẹ̀ wọn tán bá wo fídíò mi tán bá pè mí wọ́n tún máa ń prepare mi fún the next video irú wọn yẹn tí wọ́n ní ọpọlọ débẹ̀ yẹn ọpọlọ wọn lè adapt sí ìlú tẹwà yẹn ọpọlọ wọn lè adapt sí nǹkan tó ń lọ ní Nàìjíríà táwa wà ṣẹ́rí tẹ bá rántí dáadáa mo ti pè wá ṣàkíyèsí bóyá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó pè mí tí wọ́n ń complain yẹn bóyá wọn ò wo bí fídíò kẹta tí mo ṣe sẹ́yìn èmi yìí kàn déédéé padà gèrè bàbá mi nígbà ayé wọ́n ti sọ òwe kan lójú mi bí ẹ̀ẹ̀mejì wọ́n ní táwọn bá ń tẹ̀lé èèyàn tó ń lọ wájú táwọn ń tẹ̀lé lẹ́yìn wọ́n ní táwọn bá fẹ́ padà lẹ́yìn rẹ̀ wọ́n láwọn fi ẹsẹ̀ àwọn gbálẹ̀ gbagagbagagbága kó lè bá àwọ̀ ẹ̀yìn pé kí ló ṣẹlẹ̀ àwọn aṣọ lágbájá ò mo padà ń bí o èmi yìí yọ àwọn tí wọ́n pè yín ni àwọn tí wọ́n ń fi kinní kan sínú tutọ́ funfun jáde yẹn àwọn ló pè yín ọ̀pọ̀lọpọ̀ yẹn lè máa fọ́ọ̀lù mógún wọn títí ayérayé ni wọ́n máa fọ́ọ̀lù sí mógún àwọn yẹn títí ayérayé ni kò dẹ̀ kàn mí owó mi kọ́lẹ̀ ń fún wọn ẹnu mi kọ́lẹ̀ fi ń bá wọn sọ̀rọ̀ dátà mi kọ́lẹ̀ ń lò ń gbà tẹ́ ń bá wọn sọ̀rọ̀ kàn mí dà nínú òkú ìyá àdèlé ẹ dákun now ṣe rí èmi ó máa ń wù mí pé kí n sọ fáwọn èèyàn pé ibi ni mo dúró sí o káwọn èèyàn sì bá mi níbẹ̀ ìyẹn ló fà á tẹ́ fi rí i pé mi ò bèṣù bẹ̀gbà láti dé fìlà aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu orí mi ò dàrú mo ti ṣe fídíò kìíní mo ṣe kejì mo ṣe kẹta léraléra mo fi ṣe àlàyé àwọn nǹkan kan ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń complain ẹ̀ gbọ́
mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó pè mí rẹpẹtẹ tí wọ́n ń ṣe àdúrà fún mi. Kì í ṣe pé ó dùn mọ́ wọn bí mi ò ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation mọ́fọ̀nà, kò dùn mọ́ wọn. Ṣùgbọ́n wọ́n ní àǹfààní àti listening sí ọ̀rọ̀ tí mo ti sọ ní the third, second and the last video. Wọ́n rí i pé mo ti ń prepare mind àwọn sílẹ̀ lórí tí mo fẹ́ ṣe. That is me. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ tó ń fún mi lówó, ẹlòmíì ń wo ọ̀rọ̀ tí mò ń sọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn kọ́ ló ní meaning sí, ọ̀rọ̀ tí mò ń sọ ò ní meaning sí. Ṣùgbọ́n just because mo ń pẹ̀lú ẹ̀ ṣe Yorùbá Nation ó tán, kò tiẹ̀ lọ́pọlọ kankan tó ń rí kọ́ nínú tí mò ń ṣe. But the fact pé SOKOTI mention Yorùbá, ó sọ̀rọ̀ in favour Yorùbá Nation, that's all. Tó fi ń tẹ̀lé mi nìyẹn. Àwọn ẹlòmíì ń tẹ̀lé mi kì í ṣe torí ọ̀rọ̀ Yorùbá Nation. Little thing tí wọ́n ń kọ́ nínú ìrírí ayé tàbí ọgbọ́n little ọgbọ́n tèmi ní, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ́gbọ́n jù mí lọ. Ṣùgbọ́n ibi táwọn lọ́gbọ́n sí ọ̀tọ̀, ní táwọn ti rí ọ̀tọ̀, ní tó kọjú sí wọn tó kọ̀yìn sí mi ọ̀tọ̀, ní tó kọjú sí mi tó kọ̀yìn sí àwọn ọ̀tọ̀, ní tó bá kọ ojú sí mi, èmi lèmi máa lè ṣàlàyé fún wọn pé nǹkan báyìí lọ ni wọ́n kọ sí ojú ẹ̀. Kì í ṣe àwọn ẹ̀yìn tó bá kọ sí ẹ̀yìn sáwọn ni wọ́n máa rí. Bẹ́ẹ̀ ní tó bá dẹ̀ wà lójú ló important. So ó wá yà mí lẹ́nu pé ó fẹ́ mọ iye mi ojú táwọn èèyàn kan fi ń wò. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ẹlòmíì náà àwọn tí mò ń sọ yìí, apart from àwọn èèyàn tó ń sọ dáadáa tí wọ́n ṣàdúrà fún mi, tí wọ́n tó pè mí, tí wọ́n ṣàdúrà fún mi gan yẹn, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ojú ò ní tì yín, pẹ̀lú ògo Ọlọ́run mi ò ní fi yín ṣàwátì. Àtìyàwó àtọmọ yín, Ọlọ́run ní pa yín mọ́ ọmọ yín lójú. Ẹ̀yin náà tí ẹ complain bí ẹni pé mo ti ṣe nǹkan tí ò dáa, mo tún bẹ̀ yín náà, ẹ má bínú. Ojú ò ní tì yín, ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ, wọn ò ní fojú sunkún ẹ̀yin náà, wọn ò ní fi yín tẹ́lẹ̀ ẹrù mọ́tò wálé fún wa pẹ̀lú ògo Ọlọ́run. Torí pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dùn wọ́n wọ eegun ara. Tí nǹkan bá dẹ̀ dùn èèyàn wọ eegun ara, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn tèmi ń sọ, tí nǹkan bá dùn èèyàn wọ ara, mo mọ̀ wípé ẹni tí nǹkan dùn wọ ara, tí nǹkan bá dùn èèyàn márùn-ún wọ ara lẹ́ẹ̀kan náà, reaction ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa rí. Nítorí pé ẹ rántí pé mo ti sọ fún yín rí pé tí èèyàn mẹ́wàá bá wà nínú ilé, táwọn bàbá wọ inú ilé yẹn, tí ẹ dẹ̀ fọ́ àwọn ará mẹ́wàá létí pápápápápá 10 different reactions lẹ máa rí. Mo ti sọ bí ẹ̀ẹ̀mejì nínú fídíò tí mo ti sẹ́yìn. Ìyẹn tó túmọ̀ sí pé ara ẹ̀ náà tó jẹ mọ́ tí mò ń pè ní ẹ̀tọ́ ọmọnìyàn. Bí wọ́n ṣe máa react sórí nǹkan, bẹ́ẹ̀ kọ́ lèmi máa react. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, kì í ṣe pé mò ń bẹ̀ yín nítorí pé dandan kẹ́ ẹ máa wò mí. Mi ì bẹ̀ yín nítorí yẹn. Ṣùgbọ́n mò ń bẹ̀ yín nítorí pé ẹ ti fìgbà kan dúró tì mí rí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti fi nínú owó tẹ̀ ń fi wàhálà àkójọ lẹ ti sẹ́ndì ẹ̀ sí mi rí. Ẹ mọ̀ mi rí, ẹ̀mẹ́yẹ tó sú mi, mi ì mọ̀ mọ̀lẹ́bí yín, ẹ̀ mọ̀ mọ̀lẹ́bí mi. So tírú yín náà bá wá rí pé SOKOTI ti change lórí àwọn nǹkan tó ń sọ fún wa tẹ́lẹ̀, reaction kálukú máa yàtọ̀. Ó ní ò ní jẹ́ kí n lè bínú púpọ̀ pé àwọn kan sọ̀rọ̀ against nǹkan tí mo ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, màá tó fi nǹkan kan hàn yín. Àwọn kan tó wà tán sọ̀rọ̀ against tí mo ṣe yẹn, tí mo tún rí ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ ọlọ́pọlọ, tí mo tún fọ̀rọ̀ wọn kọ́gbọ́n láti wá ṣe tí mo wá ṣe yìí. Wàláì, ẹni tó ti sẹ́ndì owó gidi sí mi rí, ó dẹ̀ pè mí. Ó dẹ̀ fi èlé bá mi sọ̀rọ̀. SOKOTI nǹkan tẹ́ ṣe dùn mí o, ẹ ti ẹ̀ jẹ́ kí n gbọ́ rárá. Mo ní tó bá ṣe pé ẹ listen sáwọn bíi fídíò kẹta tí mo ti ṣe sẹ́yìn títí di last one yẹn, ó yẹ ẹ ti mọ̀ pé ẹ ti máa prepare mind ara yín pé nǹkan ìnà tí SOKOTI fẹ́ gbà ló ń sọ yìí. Ọ̀nà tí mo fẹ́ gbà kì í sọ̀nà bàjẹ́. Nínú fídíò tí mo ṣe last, ẹ rí i pé mo tún fi ẹnu ara mi sọ wípé
mo sì wà lórí ìjàngbara lórí ọ̀rọ̀ kí Yorùbá dá dúró. Mi ò mọ̀ pé ní Yorùbá nation nítorí ẹ ti bà orúkọ Yorùbá nation jẹ́. Gbogbo irú àwọn nǹkan tí mò ń complain lé lórí náà lẹ ti fi bà orúkọ Yorùbá nation jẹ́. Ẹnìkan tí ẹ bá mi sọ̀rọ̀ pé ìgbà tí Sokoti ìgbà tí ẹ kọ́kọ́ wá ń jọ́ sí ó ń sọ fáwọn èèyàn kan pé olóṣèlú lọ́rọ̀ Sokoti lọ́wọ́ plot Sokoti sáàrin àwọn ẹgbọ́ ìrònú. Ṣùgbọ́n mi ò lè bú ẹni yẹn bóun ṣe ibi tí ìrònú tiẹ̀ tó gbà lọ nìyẹn. So mi ò lè ever believe pé ìrònú gbogbo èèyàn gbọ́dọ̀ gba ibi tí tèmi gbà lọ. Tí mi ò bá wá rò bẹ́ẹ̀ kò yẹ kí ìwọ náà rò pé dandan ibi tó ronú sí yẹn ni Sokoti gbọ́dọ̀ ronú sí because èmi pẹ̀lú èyí sọmọ ìyá. Àkọ́kọ́ nìyẹn. Ó ṣeé ṣe gan ká má jẹ́ ọmọ ìlú kan náà. Ó di méjì. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àkíntún ṣe ọmọ state kan náà. Kí ló ṣe wá rò pé ìrònú tèmi yóò bá tiẹ̀ dọ́gba? Nígbà míì àwọn ìrònú yẹn lè bára wọn dọ́gba tí ó jẹ́ pé ibi tí mo bá ronú lọ nìwọ náà ó ronú lọ. Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀, kì í ṣe èèyàn. Ọlọ́run ló jẹ́ kó rí. Ẹ rí i pé ẹ̀yin tí ìrònú yín bára wọn lọ yẹn ẹ bá tún list ṣẹlómi tẹ́lómi yẹn bá tún bá yín sọ̀rọ̀ ẹ tún wò pé ibo lè tó ronú lọ yìí. Ìrònú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe lè ronú mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ pè mí tí kíní yẹn dùn yín tó bà yín lọ́kàn jẹ́, ẹ má bínú torí Ọlọ́run. Mi ò bẹ̀ yín torí kẹ́ ẹ lè fún mi lówó torí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní fún mi lówó mọ́ náà kí n tó sọ ohun tí mo sọ. Mo mọ̀ọ́mọ̀ gbé fìlà Aṣíwájú Bọ́lá Ahmed sórí ni, kì í ṣe kí mi ò ní fìlà tí mo lè lò sí aṣọ tí mo fi yà náà. Mo mọ̀ọ́mọ̀ gbé sórí torí mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé Sokoti èmi ò kí ń farapamọ́ jẹ́ èèyàn yà láyé mi. Tí n bá máa bá àyàn jà máa pè lágbájá èmi pẹ̀lú ẹ̀ ọjà máa bọ́ ọjà máa dẹ̀ bàjà. Tíjà bá dẹ̀ parí màá sọ fún yàn lágbájá wàláì ó ti parí. So èmi ò bínú sí bí kinní yẹn ṣe dùn àwọn èèyàn kan. Ìfẹ́ tẹ́lòmíì gangan ní sí mi lórí àwọn fíìmù tó ti wò sẹ́yìn ń ló fi ń wò mí kì í sọ̀rọ̀ Yorùbá nation. Àwọn ẹlòmíì máa ń pè mí tó jẹ́ pé wàláì tí wọ́n bá wo fídíò mi tán wọ́n ń bá mi sọ̀rọ̀ Yorùbá nation. Bóyá èrò ọkàn wọn náà ni pé táwọn bá sọ bóyá àwọn ò ní ìfẹ́ sí Yorùbá nation, wọ́n dẹ̀ pé táwọn bá sọ fún mi bí mi ṣe gbé lérí yẹn pé mo máa gbà sódì, wọ́n dẹ̀ fẹ́ràn mi, wọn ò fẹ́ bàjẹ́ lọ́dọ̀ mi, wọn ò fẹ́ káwọn náà bàjẹ́ wájú mi. So wọn àti ẹ̀ ń bá mi sọ̀rọ̀ Yorùbá nation. Wọ́n á kàn advice mi lórí tí mo sọ tàbí káwọn náà máa sọ pé ẹ wo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà báyìí náà lórí ó jọ nǹkan tẹ́ ẹ sọ yẹn. Bí mi ṣe believe pé ó yẹ kí nǹkan ó rí nìyẹn. Gbogbo tẹ́ ẹ fi bà Yorùbá nation jẹ́ lélẹ́yìí. Orúkọ Yorùbá nation yẹn àfi ká change ẹ̀. Ẹ̀yin diaspora lẹ wà ẹ̀ sí ní Nàìjíríà ẹ̀ sí ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ò mọ̀ pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí. Ẹ mọ̀ pé orúkọ yẹn ti balẹ̀ jẹ́ gan. The word Yorùbá nation ó ti balẹ̀ jẹ́ gan. Kì í ṣe nítorí ẹ̀yin olóríire tẹ́ gbé dání yẹn gangan, kì í ṣe nítorí ẹ̀yin tẹ́ náwó tẹ́ nára sórí ẹ̀yẹn, kì í ṣe nítorí ẹ̀yin tẹ́ ń ro pé báyìí la lè gbégbà tó fi lè succeed, kì í ṣe torí ẹ̀yin yẹn. Ṣùgbọ́n nítorí àwọn tó jẹ́ pé kí wọ́n máa bú àwọn èèyàn, kan bú ọba, kan bú joyè, kan bú olóṣèlú, kan bú àwọn oríṣiríṣi àwọn èèyàn lẹ́sẹ̀ ń tẹ̀lé Yorùbá nation. Ẹnìkan tiẹ̀ sọ pé Sokoti ẹ ti sọ integrity yín nù. Ẹ tó wò báwọn ṣe ronú nìyẹn o. Lọ́ọ̀yà Fálànà kò bá wá ṣe Yorùbá nation ó túmọ̀ sí pé àwọn ò ní integrity mọ́, àbí? Ó túmọ̀ sí pé àwọn ò ní integrity. Bàbá wa
Yorùbá World Congress pé gbogbo ọmọ Yorùbá ń lé lóko lódò lẹ́yìn odi síbi ìkéde àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódò idẹ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Mọ̀pọ̀ họ̀lù Ìbàdàn ló gbé máa wáyé lọ́jọ́ 26 oṣù kínní ọdún 2023 tá a wà yìí gangan. ẹ jẹ́ kí irú làwọ̀ panupọ̀ sọ́nà kan. ọ̀nà àbáyọ fún ìran Yorùbá la pàkó rí ẹ̀. way forward for Yorùbá. níbi táwọn èèyàn jàǹkànjàǹkàn ti wà níkàlẹ̀. àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọlọ́gbàjọba láti ìpínlẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà. gbogbo àwọn ọba aládé wa gbogbo. ẹgbẹ́ ọdẹ ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ fìjìláńtì àti bàbá ìlọ. màmá wa Fúnmi Àràgbáyé Madam Rose Odika ààrẹ Oníkòyí Tọ́mọrí Williams olórí ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà máa wà níkàlẹ̀. Olúkòsì of Ìjẹ̀ṣàlá ọba Akínlẹ̀yẹ Onífìdítì ọba Oyèlérè Olúgbọ̀n tìlẹ̀ gbọ́n His Royal Majesty ọba Rufus Àlàó Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní olùgbàlejò ọba Ọlálékan Ìṣọ̀lá Balógun orí adé ọjọ́ náà ni bàbá wa His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Ẹnìtàn Ògúnwùsì Ọọ̀ni ti Ilé Ifẹ̀. gbogbo ọmọ Yorùbá pátá ẹgbẹ́ àjọ wa mójú ajé kò ní sàn ká lè fẹnu kò lórí ìtẹ̀síwájú ilẹ̀ wa. Yorùbá World Congress ló ṣe àgbékalẹ̀ rẹ̀ àjọ wà ń bẹ̀ ni. bàbá wa Afẹ́ Babalọ́lá wọn ò bá wa ṣe Yorùbá Nation o so ó túmọ̀ sí pé àwọn náà ò ní integrity nìyẹn. ṣé n tó túmọ̀ sí lóyún ọkàn tiẹ̀ náà ni pé nítorí àwọn yẹn ò ti bá wa ṣe Yorùbá Nation wọn ò ní integrity mọ́. ẹ worú ẹni tó sọ wípé òun ti sọ fáwọn kan wípé SOKOTI àwọn politician ní ọ̀ràn wà ní àwọn olóṣèlú ẹ wo bí ìrònú ti ẹni náà ṣe rí. bẹ́ẹ̀ mi ò dẹ̀ lè condemn ẹ̀ bóun ṣe mọ inú ti ẹ̀rọ lọ nìyẹn kò lè papọ̀ mọ́ tèmi kódà kájọjọ́ Táyé àti Kẹ́hìndé ìrònú wa ò lè papọ̀ ṣùgbọ́n kéèyàn owó orú mi sùn kó ní àwọn olóṣèlú ló rán mi wá pẹ̀lú gbogbo ohun tí mo gbé ṣe fún Yorùbá Nation ṣùgbọ́n kò lè jọ mí lójú ìdí tí ò fi lè jọ mí lójú rèé ẹ wo gbogbo ilé àtọ̀nà Sunday Igboho tán bàjẹ́ ṣé ẹ̀ tún sọ pé kówó jẹ ṣé ẹ̀ tún bú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ wo ilé àtọ̀nà tí bàbá Akíntóyè fílẹ̀ tó sá lọ tó ń lọ ṣe bí ẹrú nílùú tó wà ṣé ẹ̀ padà bú ni ìyá onítìrí táwọn kan náà tán gbé gẹ́gẹ́gẹ́gẹ́ sáwọn kan náà ò tún bú ni. so mo kàn fẹ́ explain fún yín pé kẹ́ ẹ mọ̀ pé èébú tẹ́ ẹ máa bú mi tàbí ọ̀rọ̀ òlòdì sí tẹ́ ẹ máa sọ fún mi kò lè ní mínì sí mi ẹ ti sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ sáwọn tó jù mí lọ ṣùgbọ́n mo kàn fẹ́ pe àkíyèsí yín sí pé n tẹ́ ẹ fi bà Yorùbá Nation jẹ́ nìyẹn o. àwọn èèyàn kan wà tí wọ́n ní integrity mo ti sọ nínú fídíò kan tàbí méjì sẹ́yìn àwọn èèyàn kan wà tán ní integrity tó jẹ́ wípé wàláì Ọlọ́run Elédùmarè gbọ́ wọ́n máa ń sọ fún mi wípé àwọn ti bínú àwọn ò sí nínú ẹgbẹ́ kankan mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn ò sí nínú gúrùpù kankan mọ́ kí náà fi sínú gúrùpù kankan sí mọ́ nítorí ọ̀rọ̀ tán sọ fún wa torí tẹ́ bá ti lè sọ̀rọ̀ kan tí ò bá ti dọ́gba pẹ̀lú máìdì àwọn èèyàn kan ẹ ti di olóṣèlú ẹ ti gbowó báwo lèèyàn ṣe é ronú bẹ́ẹ̀ yẹn ẹlòmíín nú àwọn tó sọ pé mo ti gbowó yẹn Àtíkù ló ń ṣe bóyá PDP ni Àtíkù ni ó fẹ́ kó wọlé àwọn kan ń tẹ̀lé Òbí ni wọ́n fẹ́ kó wọlé nílẹ̀ Yorùbá ni mò ń sọ now báwọn àwọn tó ń tẹ̀lé wọn yẹn èló l'Àtíkù ti fún yín èló ni kí náà ń porúkọ ẹ̀ Peter Obi èló ló ti fún yín ṣé bó ti fẹ́yìn náà tó bá jẹ́ pé ó ti fẹ́yìn náà lówó tí máa gbowó lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu inú kíní run yín ṣé mo fẹ́ pín yín bẹ̀ ni ìṣá sọ pé ẹ wá bá mi pín bẹ̀ àbí tá a máa ní bóyá nítorí pé mo fẹ́ kẹ́ ẹ wá bá mi pín nu owó yẹn ni so tí n bá dẹ̀ gbowó lọ Bọ́lá Ahmed Tinubu tí mo fi ń ṣe tí mò ń ṣe kò ṣe problem anybody torí pé ìwọ kọ́ lọ́ọ́ yá mi lówó tí mo máa fi ṣe mo dẹ̀ máa ṣe títí ọjọ́ tí wọ́n máa parí election ni fún ẹni yẹn ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín tá a jọ ń ronú bákan náà ẹ ti rí reason tèmi ṣe ọmọ ẹni ìbá àṣèdí bẹ̀bẹ̀rẹ̀ àní ọmọ ẹni bá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ sí ọmọ reason yẹn nìkan kọ́ o ọ̀rọ̀ tí yóò bá sọ tó bá mu nìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ fi sọ ṣùgbọ́n reason tèmi kọ́ nìyẹn mo analyse gbogbo àwọn èèyàn yẹn mo lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé níwọ̀n àgbà tí àwa gangan tá a jẹ́ Yorùbá Nation nígbà yẹn tá a lè dá election dúró tá a ní nǹkan kan tá a lè ṣe láti fi stop election
èmi wá wo pé okay àwa kan ti ń ṣiṣẹ́ lábẹ́nú ń sìn mo wò wípé àwa kan ti ń ṣiṣẹ́ lábẹ́nú ń sìn tó jẹ́ wípé iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ pé tí wọ́n bá parí election tẹ́lẹ̀kṣàn bá parí ká bẹ̀rẹ̀ ẹsẹ̀ wa ní pẹrẹwu ni mo dẹ̀ ti sọnù 1 or 2 fídíò kí wọ́n á ní problem tí wọ́n ò bá lè jọ irú àwa yẹn ṣe rí irú ìtawà fẹ́ ṣe ń sìn ẹ mọ̀ pé tó bá jẹ́ wípé nítorí pé mo ti ní nǹkan kan tí mo gbà lọ́dọ̀ àwọn Bọ́lá Ahmed Tinubu mi ì tún ní máa repeat ẹ̀ ń sìn wípé mo tún sọ ní last one yẹn mo tún sọ pé unrepentant campaigner for Yorùbá self-determination ni mí àbí mi kàn fẹ́ máa mention Yorùbá nation tó láti borúkọ yẹn jẹ́ orúkọ yẹn ti bàjẹ́ lẹ̀ Yorùbá ẹ lọ sọ́dọ̀ gbogbo àwọn lọ́ba ìfọ̀ ọba tí wọn ò lanu bú ó ń gbìjà àwọn ó ń bínú nítorí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń bú torí pé ikú tó bá ti pojú gba ẹni òwe ló pamọ́ ni. So now n táwa ń plan lọ́wọ́lọ́wọ́ èmi ò ní kó o jára wa o kò í ṣe dandan o ṣe rí Yorùbá World Congress àwọn lèmi rí tí wọ́n ṣe iṣẹ́ tó tọ́ àti tó yẹ èmi náà ti dára wọn o torí pé ọ̀rọ̀ wa dọ́gba ntọ́ bá wá wù ọ́ kó o sọ Yorùbá World Congress wọ́n ṣe rálì ní ìlú òyìnbó ẹni tí wọ́n rán sí Bọ́lá Ahmed Tinubu wọ́n á kọ gbogbo request wọn wọ́n fi lé lọ ó lọ fún wọ́n ṣe ní Èkìtì wọ́n kọ gbogbo request wọn wọ́n tún fi rán ẹnìkan ó tún lọ fún Bọ́lá Ahmed Tinubu ó yẹ kẹ́yìn náà mọ̀ pé àtìkíní tí mo náà fún yẹn àtìkejì tí wọ́n fún yẹn ó yẹ kẹ́yìn náà mọ̀ pé ẹni yẹn á ní respond káwọn yẹn tó wí pé yes a ready láti padà á ní respond tí wọ́n ti gbọ́ látẹnu ẹni yẹn mi wọ́n send mi láti wá sọ fún yẹn lórí fídíò á ní respond tán ti gbọ́ now àwa fẹ́ ṣe bigger rally tá a fẹ́ ṣe ní ìlú Ìbàdàn ní Mapo Hall lọ́ndì 26 lọ́jọ́ Thursday gbogbo àwọn bàbá tẹ̀yìn ti condemn yẹn gbogbo àwọn lọ́ba tẹ́ ti bú gbogbo àwọn níjòyè tẹ́ ti bú ẹ rí wọn bẹ̀ ìjọ náà ẹ mọ̀ pé ìrònú wa sọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà yẹn lẹ́ẹ̀ mọ̀ pé ìrònú wa sọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin tó ní òun ti sọ pé látijọ́ tí SOKOTI ti dé lòun ti mọ̀ pé àwọn olóṣèlú ló rán mi mo dé ń lọ sọ́dọ̀ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn ńlẹ̀ Yorùbá ẹ mọ̀ pé ó dàbí ẹni pé mò ń lọ kọ̀míìtì wọn pé ok ẹ sọ fáyé pé ẹ̀yin wa lẹ́wà ẹ mọ̀ pé tí mò ń ṣe nìyẹn ni sórí mi wá dàrú ni ṣé torí èèyàn bá wá dàrú tó lè sọ pé ṣé torí èèyàn bá dàrú tí èèyàn bá ń ronú bó ṣe yẹ kó ronú ṣé èèyàn lè sọ fún mi pé ṣé èèyàn lè ṣe ẹnìkan nínú àwọn tó wà ní Yorùbá nation yóò lè sọ pé olóṣèlú ló rán mi wá ó dá o bẹ́ẹ̀ bá lólóṣèlú ló rán mi wá mo gbà ṣùgbọ́n tí kálukú wa ṣe nínú Yorùbá nation yẹn Ọlọ́run ó fi dá ẹnìkọ̀ọ̀kan lẹ́jọ́ Ọlọ́run ó tó fi dá ọmọ ẹnìkọ̀ọ̀kan lẹ́jọ́ ìwọ tó fi ẹ̀jẹ̀ sínú tó jẹ́ itọ́ funfun ló ń tú síta Ọlọ́run ó dá ẹ lẹ́jọ́ tọmọtọmọ tó bá jẹ́ pé èmi náà fi ẹ̀jẹ̀ sínú mò ń tú itọ́ funfun jáde ní Ọlọ́run ó dá mi lẹ́jọ́ tọmọtọmọ ẹ já fi yòókù lẹ́fọ̀ Ọlọ́run wọ́n dá mi lẹ́bi o ò rán mi iṣẹ́ mi ò rán iṣẹ́ o n tó bá pè ẹ́ ni kò ṣe o n tó bá pè ẹ́ ni kò ṣe ẹ̀yin náà ẹ rí the kind of people tẹ́ máa rí ní gbọ̀ngàn ibi tí mo ti ní a fẹ́ ṣe rally yẹn ní Mapo ṣe rí very big one but a pé just anyhow èèyàn not just anyhow èèyàn àwọn èèyàn tó jẹ́ èèyàn nílẹ̀ Yorùbá àwọn èèyàn tó jẹ́ èèkàn àwọn ọba tá a ti pẹ̀tù sí tí nínú tá a sọ fún wọn wípé àwa ò mọ̀ nípa àwọn tó ń bú yín o
gbogbo ìgbà láti ń bá wọn jà mọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti wo fídíò mi tí wọ́n rí pé èmi máa ń bá yín jà lórí pé ń bú ọba àti ìjòyè ni so tí wọ́n bá rí irú mi tí a bá sọ pé àwọn ò pẹ̀lú bú yín o wọn àti ètí èní àti ìnídìí àti sọ fún wọn kan tó mọ̀ pé bẹ́ẹ̀ ni. So mo pe àwọn èèyàn tó níláárí ìwọ tó bá mọ̀ pé ó níláárí tó mọ̀ pé jẹ̀níwílè ló gbé kí Yorùbá ó ní independence ló gbé lọ́wọ́ wá join wa ní Mapo Hall ẹ̀rù máa bà yín irú àwọn èèyàn tẹ́ máa rí mbẹ̀ ẹ̀rù máa bà yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń búyàn fún yín kẹ́ ẹ lè rówó ọ̀pọ̀lọpọ̀ irú wọn náà wọ́n snake wọlé wọn ò ní fẹ́ kẹ́ ẹ lójú àwọn ni wọ́n máa sá fún fídíò wọ́n máa sá fún kí kámẹ́rà má rí wọn torí àwọn náà ń jẹun tó dùn lọ́wọ́lọ́wọ́ tán àpọ̀ fẹ́ kọ́ bọ́ lọ́wọ́ wọn so èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó di ọ̀tá mi lórí ibi tí mo bọ́ sí yẹn ṣùgbọ́n ṣé kò pé èmi ju kémi dọ̀tá ara mi lọ ni bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá di ọ̀tá mi ó pé èmi ju kí èmi ó di ọ̀tá ara mi. Davido Nice Ọlámídé so àwọn yẹn nítorí wọn ti bá wa ṣe Yorùbá Nation yẹn wọn ò ní integrity mọ́ nìyẹn ìyẹn onítegrity tó jẹ́ pé inú ilé tiyín náà ti ń pé integrity tó lè mi ò ní ọkùnrin tiẹ̀ ní tó lè mi ò ní integrity mọ́ nítorí pé mo ti kúrò ní Yorùbá Nation mo gbé integrity mi wá sí Yorùbá Nation ni mo gbé integrity tí mo ní mo gbé wá sí Yorùbá Nation ẹ̀yin fẹ́ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ti bà integrity ẹ̀ jẹ́ integrity bàbá dancing bàbá tá a fi ṣe president tó jẹ́ wípé gbogbo nǹkan láyé yìí ló ní èèó professor àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ní ẹni lárí mélòó nú yín lẹ lè wo bàbá yín kọ́ máa jẹrú ìyà tí bàbá yẹn ń jẹ yẹn kí lẹ sọ fún wọn tán ibẹ̀ ló lè ní wọn ibẹ̀ ni wọn kówó jẹ so tèmi ó ṣe wá so tèmi mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo anything negative tẹ́ bá sọ gbogbo ẹ̀ pátá yẹpẹrẹ níwájú mi kò ní mí nìkankan ṣùgbọ́n torí ẹ̀yin èèyàn kan tẹ́ ẹ níláárí tọ́lọ́run ní báyọ̀ yín jẹ́ tẹ́ ẹ pè mí tínú yín ò dùn sí pé Sokoti lọ ń ṣòṣèlú tẹ́ ẹ dẹ̀ farabalẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ̀yin náà wo bí mi náà ṣe farabalẹ̀ bá yín sọ̀rọ̀ ẹ wo bí mo ṣe farabalẹ̀ bá yín sọ̀rọ̀ so ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nú yín ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nú yín ni ẹ lè sọ no mọ́ torí pé you are convinced pé dandan kọ́ ni kí n confused tó dandan kọ́ ni kí ẹ wà convinced but ó wù èmi pé I have to let you mo fẹ́ conviction yẹn mo fẹ́ kẹ́ ẹ wà convinced ní máìdí ara yín nítorí pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín nífẹ̀ẹ́ sí mi gangan ni èmi nìkan kọ́ ni mò ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ní Yorùbá Nation náà táwọn èèyàn bá dẹ̀ pè mí tí wọ́n bá ń bá mi sọ̀rọ̀ mo mọ̀ táwọn èèyàn máa ń sọ fún mi torí náà gbogbo ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ lánàá tẹ́ ẹ pè mí tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí Ọlọ́run ní bà ọmọlúàbí yín jẹ́ o ẹ ní fojú sunkún ọmọ àwọn òbí tí yín náà ní fojú sunkún yín inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ yín tí mo gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tí mo bá sọ̀rọ̀ pátápátá lẹ padà agree pẹ̀lú mi nígbà tí mo fún yín ní reasons lẹ padà agree pẹ̀lú mi torí mo fún yín ní reasons then àwọn èèyàn tínú wọn á máa dùn tínú wọn ti ẹ̀dùn tó jẹ́ pé èmi kọ́ mi kì í ṣe pé mo tún explain fún wọn àwọn náà pè mí tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń ṣàdúrà fún mi mo mọ̀ pé sẹ́yìn ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí ò sínú Yorùbá Nation tán wà ní diaspora náà ni sẹ́yìn ti gbàgbé pé àwọn èèyàn kan wà náà tí wọn kì í ṣe tí wọ́n ń ṣe mẹ́mbà Yorùbá Nation tọ́ọ̀ náà dẹ̀ rí ṣe tán wà ní diaspora ni sẹ́yìn ti gbàgbé ni ẹ ti gbàgbé pé mẹ́mbà APC wà ń bẹ mẹ́mbà PDP wà ń bẹ mẹ́mbà party Obi náà wà ń bẹ ẹ ti gbàgbé àbí àwọn tí wọ́n lọ bá wọn nígbà tí wọ́n wá sí ilé tí wọ́n wá ní London yẹn so àwọn family ti yín làwọn ni àwọn tí wọ́n lọ bá wọn yẹn àwọn yẹn ò ń sọ ọmọ Yorùbá wọn ò ń sọ ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ò sínú wọn àbí nínú àmì ọmọ Yorùbá yìí náà kọ́ la rí àwọn tó lọ gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣépè ni ẹ̀yin tẹ́ ẹ lọ gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣépè yẹn
tó bá jẹ́ pé ẹ̀yin náà rò lọ́nà ẹ̀tọ́ lọ́nà tó yẹ kéèyàn gbà rò torí mi ìfẹ́ bú anybody tó bá jẹ́ pé ẹ rò ní ọ̀nà ẹ̀tọ́ ẹ dákun torí Ọlọ́run kí ló dé níjọ́ tí Àtìkù wá tẹ̀ ṣe the same thing fún ìjọ́ tí Òbí wá kí ló tẹ̀ ṣe the same thing fún ibi tẹ́ ti mọ̀ wípé ìrònú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn ibi tẹ́ ti mọ̀ pé kálukú náà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin tí wọ́n wá pín owó fún pé kẹ́ ẹ má bàa wàá ṣe irú tẹ́ ẹ ṣe fún Bọ́lá Ahmed Tinubu fún Àtìkù ẹ̀yin náà mọ iye ara yín náà ìgbà tẹ́ ẹ ti ṣe bẹ́ẹ̀ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ mọ iye èyí tẹ́ ẹ gbowó kẹ́ ẹ má bàa lọ ṣe irú ẹ̀ fún Àtìkù ni kẹ́ ẹ má bàa lọ ṣe irú ẹ̀ fún Òbí ẹ mọ iye èyí tẹ́ ẹ gbowó ni ẹ mọ iye èyí tẹ́ ẹ háwó fún ni so bẹ́ẹ̀ bá wá gbowó tẹ́ ẹ lọ ṣé èèyàn rẹ nìyí lẹ́yìn yẹn ṣé èèyàn rẹ nìyí dé ìwọ tó tiẹ̀ wá gbowó tí kìí ṣe pé nìkan ló fún ọ lówó ṣùgbọ́n tó lọ bú èèyàn tiẹ̀ olóògbé Yorùbá Nation dání ó dẹ̀ lọ bú Yorùbá níbẹ̀ yẹn bọ́ ó lọ bú Yíbò ó lọ bú Fúlàní kíní mo ti ń sọ fún yín ti pẹ́ ó dàbí ẹni wípé bígbà tí kíní yẹn ń blind mind ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ jọ̀ọ́ ẹ má bínú o èmi sọ fún yín o èmi ti fi Yorùbá Nation sílẹ̀ o Yorùbá Nation kọ́ ni mo fẹ́ ṣe o nǹkan mo bò ṣùgbọ́n mo sì wà 100% unrepentant person ni mí lórí ọ̀nà àti agitate fún bí ilẹ̀ Yorùbá ó ṣe ní òmìnira àwa dẹ̀ ti ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ báyìí Yorùbá World Congress yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́yìn ń bìlì pé wọ́n ń tẹ̀lé yín ni wọ́n ti padà lẹ́yìn yín o tí wọ́n ti tẹ̀lé wa o tó jẹ́ pé àjọ ń plan bí ọjọ́ iwájú ó ṣe rí ni gbogbo ń tá a fẹ́ ní major rally tá a fẹ́ ṣe yìí gbogbo ń tá a tún fẹ́ lẹ́lẹ́ẹ̀kẹta a tún ti kọ́ mọ́kànlá ní request tá a make lọ́wọ́ wọn mọ́kànlá ọ̀hún a tún gbé fún ẹni tó bá represent Bọ́lá Ahmed Tinubu wá a tún gbélé lọ́wọ́ wọ́n tún gbé yẹn náà lọ fún wọ́n ti gbé kìnní fún ó ní tó sọ lórí ẹ̀ wọ́n ti gbé kejì fún ó ní tó sọ lórí ẹ̀ wọ́n ti gbé kẹta fún ó ní tó sọ lórí ẹ̀ ṣùgbọ́n ntẹ̀yìn fẹ́ ká máa sọ lórí amóhùnmáwòrán ni n tó sọ fún wa yẹn bọ̀ nígbà tí election bá bọ́ yìí ẹ̀yin náà máa gbọ́ gbogbo n tó sọ fún wa n tó kọ́kọ́ wà ń bẹ́ẹ̀ sí ni pé Yorùbá ni Yorùbá dẹ̀ lèmi mo dẹ̀ mọ̀ pé kò ságbára tí mo ní lórí pé kẹ́lẹ́kṣọ̀n ọmọ wáyé kò ságbára tí mo ní láti pẹ́ra mi lọ́mọ yan ọmọ Yorùbá independent country nsìn kò possible fún mi or independent region kò possible fún mi Nàìjíríà láṣẹ wà ẹ̀yin fẹ́ gbọ́ ní pọ́blẹ́mù gbèsè ayé yín nìyẹn ó dìgbà tí Nàìjíríà bá fún wa lómìnira ká tó lè mọ dárúkọ ibi tá a wà pé ibi báyìí la wà ṣùgbọ́n sìn ibi tá a fẹ́ a máa fẹnu ara wa sọ ṣùgbọ́n a mọ̀ pé Nàìjíríà la wà òfin tí ò mẹ́yìn ń bẹ̀ yẹn máa wà ń bíbà yìí ẹ ṣe máa rò pé bẹ́ẹ̀ yẹn ṣe lè sọ̀rọ̀ jẹjẹjẹjẹ bẹ́ẹ̀ náà ni gbogbo a máa sọ̀rọ̀ èmi tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú ẹ̀yin olóṣèlú mo dúpẹ́ lọ́wọ́ yín o torí pé ẹ̀yin lè mọ̀ pé mo tóbi èmi mọ̀ pé mo tóbi wàláì mọ̀ pé mo tóbi irú èmi ló yẹ kí àwọn olóṣèlú kọ́kọ́ fi jófin tẹ́ bá ti gbọ́ pé wọ́n lọ lé Sokoti o wọ́n ti pa sínú ilé o nítorí pé ó ń ṣe Yorùbá Nation ni o ṣé yóò stop Yorùbá Nation ṣé yẹn ni wọ́n fi gbé làwọn tí ó gbé Yorùbá Nation fún wa yẹn ni wọ́n ṣe sáà tí wọ́n ṣe tètè gbé fún wa ṣùgbọ́n àwọn olóṣèlú yẹn wọn ò ronú kan pa wá wọ́n bìlífù lọ́kàn ara wọn wípé n tó wu àwa là ń ṣe ẹ wá ń parọ́ oríṣiríṣi mọ́ wọn àwọn èèyàn wa àwọn èèyàn wọn ń pa àwọn èèyàn wa wọ́n ń ṣe kinní kan wọ́n ń ṣe kinní àwọn but ẹ rí àwọn èèyàn yín tí wọ́n ń lọ kó àdákò nǹkan kan tán lọ fèsì àwọn sọ́jà tán gbé bọ́dá ní ẹ rí wọn kí ló dé tẹ̀ kí lè sòótọ́ tó bá jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ tí tó yẹ ká sọ tá a bá máa sọ láti ìsìn irọ́ yẹn náà ni ó bàjẹ́ tá a bá dá dúró irọ́ tí ó fọ gbogbo ẹ̀pọ̀ náà nìyẹn
irọ́ ní ìfọ̀pọ̀ o mo fàṣìkò yìí bẹ̀ yín èèyàn ẹ̀yin tí ó dùn pé mo kó Yorùbá nation mo bẹ̀ yín ẹ má bínú ojú ò ní tì yín bóyá lẹ́yìn ìbò tẹ́ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wá gbà pé Sokoti dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa o torí nǹkan tí a fẹ́ tá à ń organize lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe irú eléyìí tí ò ní source tá à ń ṣe tẹ́lẹ̀ tí kò sí structure kankan mo sọ fún yín pé èèyàn tó pè mí lé 2000 èèyàn mo dẹ̀ ń gbé Ìbàdàn wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ join Yorùbá nation ìdẹ̀ ní kò sí wọ́ọ̀dù tí mo lè sọ pé ibo ló wà ibo ni local government ibi báyìí ok lọ sí wọ́ọ̀dù báyìí ibo gangan ló ń gbé báyìí mo ń gbé ok wọ́ọ̀dù báyìí súnmọ́ ẹ lọ bá wọn wọ́ọ̀dù yẹn kí wọ́n kọ́ rẹ́gísítà síbẹ̀ mi ò lè sọ pé lọ sí stéètì tó bá dé stéètì tó bá sọ ibi tó belong sí wọ́n á sọ wọ́ọ̀dù ẹ wọ́n á fún ẹ wà á lọ rẹ́gísítà láti wọ́ọ̀dù ẹ wá mi ò lè sọ torí kò sí wòye táwa ń plan lọ́wọ́lọ́wọ́ báyìí àmú structure wa láti ilẹ̀. Yorùbá World Congress ń ṣakitiyan lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe ní ìlú òyìnbó nìkan o ibi tí wọ́n ti ń ṣakitiyan jù ń sìn ilẹ̀ Yorùbá ni wọ́n ti rìn débi tí èèyàn rìn dé àwa dẹ̀ ti ń kó èèyàn jọ láti world àwọn tá à ń kó jọ ní world àwọn ni wọ́n fọ́ọ̀mù local government ìgbà tá a bá kó local government jọ local government yóò fọ́ọ̀mù state chapter ní gbogbo ilẹ̀ Yorùbá àwa ò ní gbébọn báyàn jà àwa ò ní yàdá báyàn jà a ní yọ̀gò báyàn jà a dẹ̀ ní ṣépè fún yàn a dẹ̀ ní bú ẹnì kankan ẹ̀tọ́ tiwa la máa béèrè fún so ìyàtọ̀ ti wà láàrin èmi àti ẹ̀yin eléèbú báyìí o ìwọ tó bá lè fojú pé Sokoti náà fẹ́ kí Yorùbá dá dúró ìwọ tó bá lè fojú ẹ̀ wò mí máa fi wò mí ìwọ tó bá lè fojú pé Sokoti ti lọ gbowó níbi tí wọ́n ti ń pínwó fún wa tó bá jẹ́ pé ojú ẹ̀ lọ fẹ́ fi wò mí kò dá mi dúró lẹ́nu iṣẹ́ mi kò ní kí n má jẹun so gbogbo yòókù ó kù sí yín lọ́wọ́ mo kàn bẹ̀ ẹ̀yin èèyàn ẹ̀yin tó yẹ kí n bẹ̀ mo bẹ̀ yín torí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ti ṣe dáadáa fún mi sẹ́yìn ẹ má bínú torí Ọlọ́run bóyá ó ṣe ẹ jẹ́ ká gbà pé ìrònú tèmi níbi tí mo ro lọ ọ̀tọ̀ ibi tẹ́yìn ro ti yín lọ ọ̀tọ̀ ṣùgbọ́n by the time tọ́lọ́run bá jẹ́ kíkiní èèwọ̀ work ó ṣeé ṣe ká máa gbé oríyìn fẹ́yìn tàbí ká padà máa gbé oríyìn fẹ́mi torí wípé iṣu kan náà ni àwa méjèèjì jọ ń roko mọ́ndì ẹnìkan lè máa ro tiẹ̀ láti right kẹ́nìkan máa ro tiẹ̀ láti left ní ìdẹ̀rùpọ̀ yẹ kó síjà nínú yẹn so ẹ má bú mi o ẹ má bú mi mọ́ o ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ní èmi mo dúpẹ́ lọ́wọ́ yín o èyí tẹ́ ẹ̀ ṣàdúrà fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣùgbọ́n àwọn tó ti lérò pé kọ̀ wá bú mi ni wọ́n bú mi mọ́ o tó bá bú mi lẹ́yìn tí mo ti sọ gbogbo tí mo sọ yìí nǹkan tí màá máa sọ fún ẹ ò ní dáa àwọn tó bá dẹ̀ sọ fún wọn ni Sokoti tí ò máa ń rọ ẹ̀ ní star artist ni irú nǹkan bẹ́ẹ̀ ṣe máa jáde lẹ́nu wọn ṣùgbọ́n mo fẹ́ kí ìwọ náà kọ́kọ́ sọ èyí tí ìwọ sọ tó fi gba èsì tó gbà lẹ́nu mi mo fẹ́ kó sọ o tó o bá sọ ntí bí ni yóò béèrè lọ́wọ́ rẹ o ẹlẹ́dàá mi yóò béèrè lọ́wọ́ rẹ tó jẹ́ pé o fẹ́ fi máa gbójú bí káàkiri o kó o tó lè sọ pé nǹkan báyìí ní Sokoti wà ní nǹkan báyìí ló sọ fún Sokoti kó tó fún ọ létí báyìí mo kí wa ojú òní tì wá a ní fojú sunkún ara wa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń agitate fún òmìnira ilẹ̀ Yorùbá ẹ rí i pé òmìnira ilẹ̀ Yorùbá ni mò ń dá kọ́ sí mi ìdárúkọ kankan mọ́ orúkọ tá a bá wá padà mú nítorí a ti bà orúkọ kan jẹ́ orúkọ yẹn ò ṣeé wọ ọ̀dọ̀ àwọn àgbààgbà tí United Nations lè listing sí orúkọ yẹn gbogbo àwọn àgbààgbà tí United Nations lè listing sí orúkọ yẹn ti bàjẹ́ lọ́dọ̀ wọn wọ́n ti sá kúrò láàrin wa so orúkọ míì tá a bá mú àti ìwà míì tá a bá hù ni wọ́n fi rí pé yes dájúdájú àwọn eléyìí fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá títí ìgbà náà mo tún fi àsìkò yìí sọ fún yín wípé Yorùbá World Congress on the 26 nínú oṣù kìíní tá a wà yìí ní gbọ̀ngàn Mapo hall kì í ṣe ta o nínú hall ni o a pè àwọn èèyàn tó níláárí la pè o gbogbo ìwọ tó bá mọ̀ pé o níláárí tó dẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ni ẹ́ tó mọ̀ pé òun fẹ́ ìlọsíwájú Yorùbá tó dẹ̀ tún mọ̀ pé sọ̀pọ́tà Aṣíwájú Ahmed Tinubu ni mí o ní àǹfààní àti wá síbẹ̀ ìjọ náà
ó ní àǹfààní àti wá síbẹ̀ ìjọ náà. Bàbá wa Àgbẹ̀kọ̀yà, àwọn ọlọ́dẹ, àwọn onífá, gbogbo tí jẹ́ ilẹ̀ Yorùbá láwọn papọ̀, kì í ṣe pé kálukú kàn ń wá ordinary lé o. àwọn tí ó rẹpísẹ́ǹtì òṣèré orí ìtàgé wà ń bẹ̀ o, àwọn tí ó rẹpísẹ́ǹtì àwọn Christian wà ń bẹ̀, àwọn tí ó rẹpísẹ́ǹtì àwọn Muslim wà ń bẹ̀, àwọn tí ó rẹpísẹ́ǹtì àwọn oníṣàngó wọ́n wà ń bẹ̀, àwọn tí ó rẹpísẹ́ǹtì àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n wà ń bẹ̀, so àwọn ọba wà ń bẹ̀, àwọn èèyàn tó ní láárí irú bàbá wa president Àgbẹ̀kọ̀yà, àwọn náà ń bọ̀ ń bẹ̀, wọ́n ń kó gbogbo àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà bọ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan tí mi ò lè máa kà nítorí mi ò fẹ́ kí fídíò yìí ogun. So títí dìgbà náà mo kí gbogbo wa pé ojú ò fẹ́ ra kù o.